gbogbo nǹkan tá ìṣe ń fà ń lẹ̀ yìí ó sì di 2023 this is 2021 tàdé wà yìí ó ti ń gbóná adẹ̀ ti ń pariwo ẹ̀ pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ṣé ti rí pọ́n ti fi wọ̀n wá wọ̀n sìn ilẹ̀ Yorùbá nísìn ó ti di bó lè lọ ìyàbọ̀ bó ti ń pa kúkúrú náà pa gúgù bó ti mọ́bìnrin náà rèpẹ̀ ẹ wá wo nǹkan tí àwọn ọmọbìnrin wa tí wọ́n sọra wọn dà wọ́n ti do nínàbì sílẹ̀ ẹ wá wo àwọn young girls wa àwọn ọjọ́ ọ̀la wa tó ń mu codeine tó ń mu tramadol wọ́n ti dolo egbòogi olóró òun ni wọ́n mu ẹ má rò pé mò ń ṣeré ni o ẹ mọ̀ pé mi máa ní kinní tèmi máa fi hàn yín sìn ẹ rí fúnra lára yín wọ́n ti bà yé àwọn yúùtù wa jẹ́ àánú wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà ni wọn ò jẹ́ kán ráyé wà wọ́n ti bà yé wọn jẹ́ ṣe bá àwọn bọ́ìsì wa ni wọ́n ti ẹ̀ mú tán mu rúùtù tẹ́lẹ̀ tá à ń sọ pé wọ́n mu rúùtù wọ́n mu tramadol wọ́n mu kinní kan obìnrin ti padà jọ yín ẹ wò ẹ fojú yín lóúnjẹ. ṣẹtiri àwọn ọmọ tá a bí ṣẹtiri wọ́n ti wá ṣe bí wèrè bóyá ó tẹ̀ tí wá padà yìí lórí ni àti ẹ̀mọ́ ṣẹtiri. Mi ìmọ̀ kan tí mo pín ìfúnbẹ́ yìí. ṣé ní bó ṣe ń ṣe bí wèrè ó ti yíwọ́ nìyẹn codeine ló mu codeine lọ́mọ kékeré ní lédi yẹn codeine ọmọ níbi níran codeine jáde tó òun á bí o ibi tí frustration tí ó tó dé bá àwọn Nigerians àwọn youth wa ní Nàìjíríà nìyẹn nígbà tó bèrè ń rí báyìí ẹjọ báwo lẹ ṣe expect kọkùnrin ṣe ṣe báwo lẹ ṣe expect kọkùnrin kó ṣe ṣe gbogbo ẹ̀yin àgbààgbà ẹ̀yin leaders wa ní South West ẹ̀dẹ̀kọ̀ ready àti ṣàtúnṣe tẹ́lẹ̀ tá a bá máa pe gómìnà á ní ti ẹ̀wí tá a bá máa pe ọba á ní ti kinní kan tá a bá máa pe pásítọ̀ á ní àwọn náà kò sáṣẹ lẹ́nu wọn kinní kan ẹjọ́ ẹnu ta gan làṣẹ wà ta ló padà gbàṣẹ mi nílẹ̀ Yorùbá ta ni àṣẹ wà lẹ́nu ẹ̀ gbogbo tá a lè lọ bá nílẹ̀ Yorùbá tó máa lísì sí wa torí pé gbogbo àwọn tá a fojú jọ wà láì ẹ̀yin náà lẹ́sọ̀ ẹ̀yin lẹ́pọ̀ owó yẹn tẹ́lẹ̀ ẹni agbójú òkú yóò padà jẹ́ ní àgbà àwọn tá a gbójúlé pé tí yóò bá di pé ó yí tán ilẹ̀ ń pò yìí wípé kinní kan wọ́n á dìde ilẹ̀ ò mà tí kò yí báyìí o wọ́n ti yọ ọwọ́ wọ́n ti yọ ẹsẹ̀ kò síbi tẹ́ ẹ gbà rí mú wọn ẹ wo gọ́vnà Akérédolú of Ondo State ẹ lọ sí Ondo State nísìn kẹ́ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ one of our brother wọ́n pè mí ní wíìkì náà ni tí wọ́n sọ fún mi ìjẹ́ mo wí pé Ondo Ọ̀rẹ́ ròdù yẹn wọ́n náà wọ́n ń bọ̀ láti Benin wọ́n mà dé rí Ọ̀rẹ́ o nọ́mà bá àwọn terrorists ń bẹ àwọn kidnapper àwọn bandits o wọ́n mà gbójú ọ̀nà kan wọ́n kidnap ní gbogbo mọ́tò náà bẹ̀rẹ̀ sí ní fi reverse gé náà ti wà bẹ̀ láti 3 ọ̀sán àárọ̀ aago 6 àárọ̀ ọjọ́ kejì ó ní wọ́n tó lè bọ̀ náà tó lè kọjú sọ́nà tó ní kálukú lè máa wa mọ́tò ẹ̀ lọ ẹ mọ ibi tó wá wọ́ọ̀sì tó wọ́n ní àwọn ọlọ́pàá tó God Nigeria funny country àwọn pólísì tó tún wá tó fẹ́ wá rescue wọn bẹ̀ nígbà tí ọlọ́pàá máa débẹ̀ tán rí àwọn wèrè wọ̀nyí tán rí nǹkan tó wà lọ́wọ́ wọn ọlọ́pàá gan méré ni wọ́n náà sáré lọ bẹ́ẹ̀ ẹsẹ̀ wọn kan ìpàkọ́ ni. wọ́n sáré lọ ẹsẹ̀ wọn ká ó kàn pàkọ́ ni wọ́n sàsálà fẹ́mi wọn.
Gọ́vnà Akérédolú ẹ̀dẹ̀ rí gbogbo yẹn, ẹ rí gbogbo yẹn, ẹ̀dẹ̀ keep quiet síbẹ̀. Ẹ wo gbogbo bí wọ́n ṣe ń lọ káàkiri káàkiri, ẹ wo bí wọ́n ṣe kidnap ọkọ àti ìyàwó ní Oǹdó yẹn náà ni millions ni wọ́n béèrè fún kó tó lè release wọn. Ẹ wá wo àwọn Fúlàní herdsmen yìí báyìí sìn, ayékáyé, ayé tí àwa ọmọ Yorùbá tá a lè jẹ ní north, òun ni wọ́n ń jẹ lọ́dọ̀ wa. Wọ́n wá fọwọ́ lálẹ̀ fún wa lórí ilẹ̀ bàbá wa. A lọ bá wọn o, olórí wọn wọ́n ti kó wa lẹ́rù already. Àwọn náà ní Nàìjíríà, wọ́n kúkú ti sọ náà pé àwọn ní they are the original Nigeria. Àwa dẹ̀ sọ pé ẹ ti ẹ̀kúkú máa mú Nàìjíríà yín dání, ẹ máa mú un lọ, èdè jẹ́ káwa kúrò ká lọ wọ́ọ́rọ́wọ́, ọ̀rọ̀ tó wà lẹ̀ yóò fàyà, ẹni rẹ̀ ẹlẹ́ẹ̀ni jẹ́ ká lọ. Wọ́n ní kó o jẹ́ olégungun ni, wọ́n ní ojúlẹ̀ olẹ́ran díẹ̀díẹ̀ wà bẹ́ẹ̀, ẹ máa gbà mí fún Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì o, àmà rírú eléyìí rí o. Ẹ wo gbogbo àwọn, wọ́n pè mí area Òkè Àkó nǹkan kan, ẹ wo Kwara lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ogun tó ṣẹlẹ̀. Ẹ wo irú wàhálà, oríṣiríṣi wàhálà bó ṣe ń lọ káàkiri àwọn ìgbèríko yẹn, gbogbo àwọn ìlú yẹn tó lọ ń bá wọn tí wọ́n ń jẹ kó wọn. Bàbá kan jẹ́ wo bí yóò wà bẹ́ẹ̀. Ọlọ́run bá ń gbọ́ mi ìmọ̀ bí mo ṣe máa mú kinní ìkúrò, ẹ má jẹ lọ. Má jẹ hide the current comment. Torí a sì ń ṣe kinní ìlọ́wọ́ àti ìṣètò mi ìfẹ́ da sẹ́tì yẹn rú. Ẹ jẹ́ ń wo bàbá yẹn. Yá picture yìí máa wà níbí. Púpọ̀ nu wa la máa ti rí fídíò yẹn. Tí bàbá yẹn tó interview ẹ̀ bóyá lára àwọn ọmọ bàbá Kóìkí ni o. Ẹ má bínú o, pé mo máa ń pe gbogbo ọkùnrin ní bàbá lọ́dọ̀ mi, mọ́ kí èmi ò rí kékeré ọkùnrin. Gbogbo wọn ní bàbá. Torí wọn ò fẹ́ gbà. Ẹ̀yin tẹ́ bá obìnrin tó bá lọ́gbọ́n tó fẹ́ ní ìsinmi láyé ẹ̀, ó jẹ́ pé wọ́n bàbá, ó jẹ́ kó ráyé gbé. Torí Yorùbá men wọ́n á dẹ̀ pẹ̀lú ego wọn ni o, wọ́n fi ego wọn ṣeré o, padà fún yín tó ń rè. Bóyá ẹ ti rí àwọn fídíò yẹn. Adérọ̀gbà Emmanuel ọmọ ọbọ ni. Wọ́n lọ Fúlàní herdsmen, wọ́n tẹ́ bá mọ bọ́ ṣe bàbá àgbàlagbà. Olùsí ṣe láàárọ̀ yìí ló ti dé. Ni mo bá wò ẹ̀yìn. Nígbà tí ara fún mi mo bá wò ẹ̀yìn, mo ti wò ẹ̀yìn báyìí, mo fẹ́ dé ẹnu ọ̀nà abúlé mi. Ló bá súnmọ́ mi. Mo wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé. Fúlàní kí ló ń wá ní òun wá ẹ̀rìn. Látà ní ìrìn ọ̀rẹ́ rẹ̀. Ẹ wo bàbá yẹn. Kó máa wá lọ òkè ogun ọlọ́run ó kéré rí. Mo ti yá ìkó tí mo ní kí n wọ abúlé láti mú aṣọ tẹ́mi. Igi ẹ̀ǹdà lọ́ba dàbò. Láti dàbò mú. Àwọn mélòó ni wọ́n? Ẹgbẹ́ nìkan náà ló wá dọ̀rọ̀. Àwọn Fúlàní herdsmen ṣe ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n àràsì àwọn èèyàn wọn yìí kiri ní. Àwọn bàbá oníbàbá tí wọn ní ọ̀nà àtijẹ àti mú míì tó jẹ́ pé nǹkan àgbẹ̀ yẹn òun ni wọ́n mọ̀ tí àwọn òbí wọn fi lé wọn lọ́wọ́, táwọn náà ọmọ tó ń bí tó fi ń tọ́jú àwọn ọmọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí yìí la ní tó jẹ́ òbí wa tó jẹ́ wípé ní abúlé ni wọ́n wà, iṣẹ́ àgbẹ̀ òun iṣẹ́ wọn. Ohun iṣẹ́ àgbẹ̀ yẹn náà ṣe títí tán fi bọ́ púpọ̀ nínú wa báyìí. Púpọ̀ nínú wọn náà máa ń sọ pé àwọn ò má ìrírí ìyà tó bá máa jẹ nínú ìkan àgbẹ̀ yẹn. Kí ọmọ wọn fi lè lọ sí skul kó fẹ́ gbẹ́ pé tó bá jáde skul ìwé gíga gẹ́gẹ́ bó ṣe máa ń pè láwọn bàbá àgbàlagbà yẹn. Wípé á padà ríṣẹ́ gidi, á padà sanṣu, á padà ṣe ọmọ rere fún wọn. Àwọn náà lọ́jọ́ alẹ́ wọn lè fẹ̀yìntì wọn ní ṣiṣẹ́ oko kú. Ẹjọ́ nígbà táwọn ọmọ tí wọ́n ti wá fi ìṣẹ́ tọ́ tó fi gbogbo ẹ̀tọ́ tí ò sí nǹkan kan. Pẹ̀lú ẹ̀ náà wọ́n kúkú gbà fọ́lọ́run, ọ̀nà ọ̀run ò easy àti lọ. Wọ́n dẹ̀ rọra ṣayé wọn. Fúlàní mà tó ní ká kúrò láyé, ó tún ní kán kúrò láyé. Ó ní kí ló ń ṣe láyé, ó yẹ kán ti kú. Nígbà tí Fúlàní tí òun bá ṣe wickedness ẹ̀yin èèyàn mi, this is just pure wickedness. Kí ló dé gan àwọn politician, àwọn Fúlàní yẹn tí wọ́n wà in government, ṣe bí wọ́n rí, ṣé tí oh God, ṣé àwọn gómìnà wa náà
wọn ò tún lè bá wa sọ fún wọn bí àwọn Fúlàní wọn ẹgbẹ́ wọn tí wọ́n daran wọ́n ṣe wá ń jẹ oko bó ṣe wá ń da bó ṣe ń rèpọ̀ àwọn èèyàn lọ́dọ̀ wa ṣé dandan ni tó jẹ́ pé orí oko àwọn èèyàn tó ń gbin iṣu ẹ̀gẹ́ àti àgbàdo oríṣiríṣi nǹkan sí òun ni wọ́n jẹ́ kó máa kó màálùú lọ kán ti lọ máa jẹ oko yẹn. It is just mere wickedness. Bóyá àwọn yẹn gan ni wọ́n kàn dídì sọ fún wọn pé kán lọ máa ṣe kinní yẹn to provoke us because èmi kàn mọ̀ pé àwọn pípì wọ́n ti rédí ìjà. Ṣùgbọ́n àwa Yorùbá là ń sá and the more ta ṣe yẹn avoid ìjà ta ṣe bẹ́ẹ̀ àfẹ́jà bẹ́ẹ̀ náà gbé súnmọ́ wa náà provoke wa wọ́n ṣà ń bú wa níbi tí ò ti da ibi tó ti máa dùn wá a ṣà ṣe ṣọ́dún ẹ̀ ṣọ́ ẹjọ́ ṣé ọ̀lẹ ló bá wa tó yẹn ni ìbẹ̀rù ló mú wa tó yẹn ni kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló ṣẹlẹ̀ báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe kí ló dé tá à ń bẹ̀rù àwọn Fúlàní herdsmen tó tẹ́lẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ nìyàn náà ni wọ́n lóòótọ́ wọ́n rí owó wọ́n rówó ra irinṣẹ́ fún wọn ṣebí àwọn náà ni àwọn náà wọ́n empower gbogbo wọn ra ammunition wọ́n fẹ́ fi defend Nàìjíríà wọ́n fẹ́ lọ fi kojú Boko Haram gbogbo ammunition tí Nàìjíríà government tí wọ́n ń gbowó owó gọbẹ tá máa rí tá máa kà nínú news wọ́n fẹ́ fi ra ammunition láti rà látọdún gbìngbìn wọ́n fẹ́ fi gbógun ti Boko Haram máa ń ṣọlá ìlérí tó máa wà àwa wítan wọn ní Chicago síkì ara àwọn pásítọ̀ wa kò ń ṣe Yorùbá o bọ̀ ó pe rẹ̀ níránṣẹ́ Ọlọ́run ó tún ní ká máa gbàdúrà fún Chicago ṣé àwọn èèyàn ti wà confused ni torí ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ èmi á kàn sọ wípé àwọn Fúlàní wọ̀nyí àwọn ọ̀gá wọn l'Àbújá àwọn Miyetti Allah gbogbo wọn àwọn níbi ìgbà tí wọ́n instruct àwọn people yìí kán lọ máa ṣe kinní yìí fún wa àmọ́ mọ̀ ṣe ni kinní kò dẹ̀ ṣe pé àdáṣe mọ́ ìgbà tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ti yín bá yín ọ̀nà tẹ́ ẹ̀ fi ní ṣẹ̀sín òun lèmi ò mọ̀ torí bí àwọn ò bá fi yín ṣẹ̀sín ikọ́ tẹ́ ẹ̀ ṣe ikọ́ tó yẹ kẹ́ ẹ̀ ṣe tí ẹ̀ ṣe torí àtẹnujẹ lọ́dọ̀ àwọn Haúsá yẹn tí ó gbà lọ́wọ́ yín torí oil block kọ́ má bàa gbà padà torí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ṣe kí wọ́n má bàa gbà lọ́wọ́ yín kẹ́ ẹ lè máa rí ààyè fàmílétẹ̀ ìtútọ́ tẹ̀ ń jẹ yẹn ó padà gba gbogbo nǹkan lọ́wọ́ yín kò wá ní mínì àwọn nǹkan materials yẹn ó jẹ yín lọ́kàn ó tún jẹ yín lógún ju ẹ̀ ní àwọn èèyàn tẹ́ ẹ lẹ́ẹ̀jẹ lídà lé lórí ojú gbà mí tì fún gbogbo yín ojú gbà mí tì fún yín lẹ́yìn wọ́n wá jà nìyẹn nígbà tí Fúlàní herdsmen tó wo ṣùṣùn tó pa ẹni tó lóko tó owó ìsẹ̀mẹ́ torí ó bá ẹjà wípé kó má kó àwọn màálùú wa jẹ kó mọ́ tẹ́ ẹ̀ bẹ̀ṣùbẹ̀gbà tẹ́ ẹ wá lọ owó ìsẹ̀mẹ́ ẹni yẹn tí àwọn Àmọ̀tẹ́kùn náà wá dé tí ìjà wá bẹ̀rẹ̀ tí ẹ wá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin Àmọ̀tẹ́kùn ìgbà ọ̀rọ̀ yín ò fẹ́ yé èmi o èyí tẹ́ bá ṣe ń bẹ̀ gangan òun ní kẹ́ jẹ́ ká mọ̀ ọ́ torí gbogbo oríṣiríṣi sítórì tó wá ń wọnú sísítẹ̀mù Àmọ̀tẹ́kùn yìí ó padà kó bíbí kan yé mi àgbọ́nù nǹkan bẹ́ẹ̀ yẹn nínú àwọn Biafra o bẹ́ẹ̀ ni Arẹwà wọn dúró ṣan kò sí àsáwọ̀ ńbẹ̀ ẹjọ́ ṣé gbogbo nǹkan tí yín ló máa ń yọ yẹ́ ni ẹ̀yin Yorùbá kó má tiẹ̀ ní nǹkan ẹyọkọ kékeré tẹ́ máa ṣe kẹ́ máa ṣe kó tiẹ̀ ṣe kẹ́ ṣe kó yanjú clean ẹ tún ṣe Àmọ̀tẹ́kùn nǹkan tẹ́ pé fún ọ̀tọ̀ lẹ́ ń ṣe rádaràdá lẹ́ wá ń ṣe nígbà tẹ́lẹ̀ ń ṣe Àmọ̀tẹ́kùn tẹ́ wá lẹ́ mú ẹ̀yin àti Àmọ̀tẹ́kùn àti àwọn Fúlàní wọ́n jà ókè ẹ pa lára wọn àwọn náà ti pa lára wa kóníkálùkù kó gbójú ń bẹ̀ náà ni tó yẹ ká discipline wọn bó ṣe máa discipline bíi tẹ́ máa fi wọ́n gún kẹ́ fi wọ́n gún ẹ̀yin tún wá jàjà yẹn títí tó fi wá kó wọn lọ sọ́dọ̀ kó wọn lọ sí police station ẹjọ́ ta ni Fúlàní ta ni polisi ta ló ní station àwọn náà ni any Fúlàní person tó bá ti ṣe anything ní ọ̀dọ̀ wa tó jẹ́ unlawful wọn tó kọjá yẹ tó trespass ẹ jẹ́ ká máa fi hàn pé ní ilé ayé ẹ jẹ́ ká ká máa fi wọ́n jófin fún àwọn tó ń bọ̀ ṣe wá rélé tó ṣẹlẹ̀ yìí tí wọ́n jàjà yẹn tó fi dáná sun tírélà màálù ẹ wá wo ìdí ọgọdẹ yìí gẹ̀ẹ́sì wọ̀nyí ṣá àwọn èèyàn bọ́ọ̀lì gan wọ́n ní lórí Instagram ẹ lọ wo kọ́mẹ̀ntì wọ́n ní wá olóṣìdẹ̀ làwọn màálù yẹn náà lóòótọ́ wọ́n wá yọ̀dí òṣì kan báyìí sẹ́yìn wọ́n ti sún ọ ẹ̀yìn èèyàn padà lọ́wọ́ píṣọ̀ yẹn mi ìfẹ́ fi hàn torí Facebook ti orí wọn ti gbálẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta èèyàn ní láti wà extraordinary careful pẹ̀lú wọn tí àwọn màálù yẹn tó sun wọ́n mọ́bẹ̀
wọ́n yọ̀dí sẹ́yìn báyìí ní tọ́kọ́wọ́ báyìí mo ní ẹ má bínú ẹ jẹ́ lọ sílẹ̀kùn fọ́mọ mi ẹ má bínú. Sorry, my people. Tí àwọn màálù yẹn wá tán ṣèdí báyìí láwọn èèyàn kọ́mẹ̀ntì pé ẹran sùn ẹ wá wẹran mo níṣẹ́ ráyé báyìí nígbà táwa pariwo fún yín pé wọ́n ti fi màálù ra yín yìí lẹ́yìn tún wá rí ilé ìtẹ́tún ní ẹ wá wẹran ẹran ló ṣòfò dànù wọ́n bá ti má dáná sun màálù ṣe ló yẹ kán mú màálù kan lọ tà àbí kán pa kán máa pín kiri nígbà táwa sọ pé kẹ má jẹ màálù mọ́ wọ́n bá àwọn màálù wọ̀nyí wọ́n bá wọn láṣepọ̀ wọ́n bá wọn láṣepọ̀ mi mo bóyá mo ti delete tó wà lọ́wọ́ mi God àtìgbà tẹ́mi ti rí àwọn kìíní àti jẹran despite the fact pé mi sí ní Nàìjíríà ó ti affect me already because mo lè máa jẹun lọ lọ́wọ́ tí bá ń jẹun tí moment tí kìíní ẹ bá strike memory mi lásán wàláì ó máa ṣe bíbẹ ni pé kí n bì immediately níbi tí kìíní ẹ ti kó bá system ọ̀tá mi dé ó dẹ̀ pé mo ti padà delete rubbish abẹ́ta tí ò bá ti sí ń bì. Mo ti delete ẹ̀ ní àbúrò mi. Mo rí iye ẹ̀yin èèyàn ẹ kàn sáré wò ó ni o torí lórí burúkú Facebook ẹ kàn sáré wò ó ni ó yá ṣe ti rí ẹran tẹ̀ ń jẹ ṣe ti rí. Ṣé ti rí ẹ̀yin jẹran báwo lèèyàn ṣe ń jẹrú ẹran ilé nǹkan náà tó máa gbádùn láyé ẹ̀ kó ṣìwéré ló má dùn jáde báwo lèèyàn ṣe ń jẹrú ẹran ilé náà tó máa gbádùn láyé ẹ̀ ṣó yẹ kéèyàn jẹrú eléyẹ wò bá ṣé ẹran eléyẹ yẹ kéèyàn bá jẹ ṣé irú ẹran báyìí ṣó yẹ kéèyàn tiẹ̀ tún lè lọ́dọ̀ sọ́jà kó sọ fún fẹ́ẹ́ rẹ̀rùn màálù aláwọ̀ pípù ẹranko ni wọ́n abẹ́rẹ́ bó ṣe dábàá bó ṣe gbé ewu gidi ní ìbásùn ni tó bá ń àní kíní wọ̀nyí yìí ọ̀pọ̀ tí wọ́n sẹ́ndì sí mi mo delete ẹ̀kẹ́ yọkọ̀ nígbà tẹ́nìtà tá a bá máa fi ṣe example but tí mo tún ti wá lọ ṣe báyìí mo mọ̀ pé in the next 1 month mi ní jẹun torí tí mo bá ti rántí báyìí yes Levi-K dinner like Adam and Eve what they ate cause problem. Ṣé irú ẹran téèyàn ń jẹ téèyàn sọ pé wọ́n sun ẹran rèé o ṣé irú ẹran yẹn lèèyàn jẹ ẹran tó ti bá sùn tó ti dá ẹmọ kọ́ níbi tí eléyìí wá wọ̀ sí dé kókó yẹ pé kò lè láti sọ ni ṣé ní bóyá ẹ bá sùn yẹn ó tó stage kan olóyè ó wá fẹ́ tọ̀ olórí burúkú ti yú sí mọ́ àṣọ ọmọ ẹ̀kọ́ fẹ́ tọ̀ ni ó bá fagi bí wèrè yọ ní màálù bá tọ̀ wèrè ló bá tún kí wèrè bọ̀ wèrè ló bá tún kí wèrè bọ̀ wèrè ló bá tún bẹ̀rẹ̀ kí ní táwọn èèyàn ayé ni ẹ má jẹran mọ́ ẹ má jẹran mọ́ ẹ má jẹran mọ́ ẹ má jẹran mọ́ ẹni ẹ má jẹran mọ́ Nàìjíríà ẹ má jẹ màálù ẹ lọ máa jẹ ewúrẹ́ ẹ má jẹ ewúrẹ́ àwọn ẹran ọ̀dọ̀ wa yẹn ẹ má jẹ ẹ má máa jẹ àwọn ẹran báyìí kò dáa ẹ ṣe gan ní nǹkan ẹ̀gbin ní lágọ̀ọ́ ara ènìyàn yàtọ̀ fún wípé ó lè ba nǹkan téèyàn ṣe sára jẹ́ irú nǹkan béèyàn téèyàn bá jẹ nǹkan ẹ̀gbin ní lára èèyàn ṣé irú ẹnu èèyàn béèyàn téèyàn jẹ sára wà á dẹ̀ tún fẹ́ ṣàdúrà yẹn á dẹ̀ tún gbà àbíkú alára oko ẹranko làwọn pípù yìí inú gbóná máa ń gbé pẹ̀lú àwọn màálù yìí ìyàwó wọn ni ìdí nìyẹn tó jẹ́ pé tí ọmọ màálù wọn bá ṣàìsàn lásán wọn á fẹ́ kú àwọn yẹn lọmọ wọn àti ìyàwó wọn jọ ń sùn nínú igbó ni àwọn pípù wọn tó bá dá màálù wọn lè lọ wọn yes nínú igbó tó máa tinú igbó kan já sínú igbó òun ni mo ṣe sọ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pẹ̀lú màálù wọn tán ìdáná sun àti kíní tán fi kó àti gbogbo wàhálà yẹn ẹ̀yin Yorùbá ẹ̀yin brothers mi ní Nàìjíríà ẹ má mà lọ sùn ẹ má mà lọ rí láti
ẹ má mà lọ sọ pé ẹ ti treat fọ́kọ̀ fún wọn pé kinní kan ó yẹ kẹ́ mọ̀ yìí pé bẹ́ẹ̀ eléyìí tẹ́ ṣe fún wọn yìí wọ́n á lọ múra wá ní o ìgbà tó máa wá strike yẹn báyìí òun lèmi ò mọ̀ ibi tó ti máa strike èmi ò mọ̀ bó ṣe máa strike èmi ò mọ̀ ṣùgbọ́n mo kàn mọ̀ ní ó ṣú ọ̀bàjẹ́ ni pé wọ́n máa padà wá láwọn fẹ́ wá gbẹ̀san rántí nígbà yẹn lọ́dún náà lọ́ọ̀ni tí wọ́n ya wọ primary school ṣé ní my 12 ní àbí my 2